Nínú fídíò yìí ẹ gbọ́ lẹ́nu Alhaji Saheed Osupa bó ṣe fi àbùkù ńlá kan K1 The Ultimate. Wàhálà ńlá tó wà láàrin King Dr. Saheed Osupa àti K1 The Ultimate ló fi jẹ́ pé ó ń le kókó sí i lójoojúmọ́ ni bí ojú ẹja. Ẹ wo àfàìmọ̀ kí gbàdógbàdó má gbowó àgbàdo. Nínú fídíò yìí mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ dáadáa kẹ́ ẹ wò látòkè títí tó fi dé parí. Ta ni gan-an láláṣejù Lagbole Fuji? Ta ló ní rìkíṣí? Ta ló ní rìgímọ̀ Lagbole Fuji? Ṣé Saheed Osupa ni àbí K1 The Ultimate? Ó dáa ẹjẹ́ àjọ farabalẹ̀ dáadáa ká wò ó látòkè tó fi dópin. Kẹ́ ẹ wá drop kọ́mẹ̀ntì titi yín náà sábẹ́ comment section fídíò yìí. Ta láláṣejù? Ta ló ní rìkíṣí? Ta ló ní rìgímọ̀? Saheed Osupa ni àbí K1 The Ultimate? Ó ti yá ẹjẹ́ àjọ gbọ́. Alábòsí ẹ̀dá onírìgì mọ́ ó mójú owó tún láwọn lóòlè kò mú tọwọ́ ẹ̀ wá bọ́mọdé fún wọn àgbà bí kòkó lé ná búrẹ́dì sí àgbà jẹ bí kòkó lé ó ná búrẹ́dì sí àgbà jẹ o bí kòkó lé ó ná búrẹ́dì sí àgbà jẹ onílára ẹ̀dá aláìlérò òpònú ẹ̀dá aláìlérò rí àfibí sólórí àṣesílẹ̀ ló ń gbà ìwọ sọgbàdọmọdì kó rárí ìfẹ́ ẹ̀dìyẹ sọgbàdọmọdì o sọgbàdọmọdì kó rárí ìfẹ́ ẹ̀dìyẹ sọgbàdọmọdì kó rárí ìfẹ́ ẹ̀dìyẹ wàá gbà pé ìmísí Àyìndé Ògún òkú o musically ó tún mi ìmísí Àyìndé Ògún òkú musically ó tún mi. àwọn mọ̀ pé àwọn làwa ń báwí àwọn ò ní sọ̀rọ̀ àwọn mọ̀ wèrè mọ́ mútọ̀ kò ní jáde èyí pọ̀ o. tọ́ ọ báyìí lè tsọ̀rọ̀ ọ tọpọ̀ tsọ̀bẹ̀ wọ́n mọ bí ó gbé tsọ̀rọ̀ ọ lọ tsọ̀rọ̀ ọ tọpọ̀ tsọ̀bẹ̀. tẹ̀bá ti réjì ká o onírìgì mọ̀ tẹ̀bá réjì ká onírìgì mọ̀ o ìkan gbọ́dọ̀ rúgà sókè kó ojú kan ìkan gbọ́dọ̀ rúgà sókè kó ojú kan ìkan gbọ́dọ̀ rúgà sókè kó ojú kan. Alábòsí ẹ̀dá onírìgì mọ̀ ó mójú owó tún láwọn lóòlè kò mú tọwọ́ ẹ̀ wá bọ́mọdé fún wọn àgbà bí kòkó lé ná búrẹ́dì sí àgbà jẹ bí kòkó lé ó ná búrẹ́dì sí àgbà jẹ o bí kòkó lé ó ná búrẹ́dì sí àgbà jẹ onílára ẹ̀dá aláìlérò òpònú ẹ̀dá aláìlérò rí àfibí sólórí àṣesílẹ̀ ló. Torí ọ̀fìn àtọ́ntọ́ sá lọ bá àwọn méjèèjì alárìífín ni wọ́n ọ̀dàlẹ̀ ní bàbá ọ̀dàlẹ̀ ẹ̀ka kan wẹ̀. ìlọsíwájú fújì lèmi ń rò mi ò sínú àfibíṣólóore ló ṣọ̀rẹ́ àfibíṣólóore ni bàbá àfibíṣólóore. ọ̀rọ̀ tí ò ní túmọ̀ òun náà ń gbájúmọ́ èyí tó yẹ kàn máa rò òun náà ń yé mú sí. ọ̀rọ̀ tí ò ní túmọ̀ òun náà ń gbájúmọ́ èyí tó yẹ kàn máa rò òun náà ń yé mú sí. bẹ́ẹ̀ sọ̀rọ̀ onílàákàyè kò ní tẹ́tẹ́ tí gbọ́ tẹ́ bá ti ń wíru ọ̀gá wa máa wíru. ọ̀rọ̀ tí ò ní túmọ̀ òun náà ń gbájúmọ́ èyí tó yẹ kàn máa rò òun náà ń yé mú sí. abẹ́gbọ́ tẹ́ bá sọ̀rọ̀ onílàákàyè kò ní fẹ́ tẹ́tí gbọ́ tẹ́ bá wà tí ń wíru ọ̀gá wa máa wíru. ọ̀rọ̀ tí ò ní túmọ̀ òun náà ń gbájúmọ́ èyí tó yẹ kàn máa rò òun náà ń yé mú sí. èmi ń ronú lọ síwájú fújì ẹ̀yin ronú bá ń ṣe máa dalẹ̀ tó papọ̀. Fújì yóò gbọ́dọ̀ lọ hip-hop tí ń ga jù wá lọ a gbọ́dọ̀ dá wọn padà síbi tó wà. tá a bá wá ń dalẹ̀ ara wa báwo la ṣe fẹ́ lọ síwájú. bọ́gà bá ń rọ́mọṣẹ́ fún báwo la ṣe fẹ́ lọ síwájú. àtẹ̀ntorí yànfìn àtẹ̀ntọ́ sá lọ bá àwọn méjèèjì alárìífín ni wọ́n ọ̀dàlẹ̀ ní bàbá ọ̀dàlẹ̀. ẹ̀ka kan wẹ̀. ṣe bí àwọn dá barista ni ṣe yẹ kó rí bẹ́ẹ̀. kéèkì ní ká má pè mí kéèkì ó ti kéèkì lọ́dọ̀ ìwé sọ̀rọ̀ kéèkì àdìrẹ́ ṣé má ta kéèkì àmọ́bọ̀bà king of lyrics king of fuji king of music mo ti gbá gbogbo ẹ̀ alágbádá ní ìfún ọdún bàbá máa kéèkì ní ló jẹ́.
dájú sí wọ́n dájú sí láàyè wọ́n tún dájú sọ́kùn ẹ̀ ó ti dá gbogbo àlọ́wọ́ wọn ọ̀dọ́ bẹ́ẹ̀ bà. sọgbàdọmọdì kórárì ìfẹ́ ẹdìyẹ sọgbàdọmọdì kórárì ìfẹ́ ẹdìyẹ wà gbà pé ìmísí Àyìndé Ògún òkú o musically ó tún mi ìmísí Àyìndé Ògún òkú musically ó tún mi. àwọn mọ̀ pé àwọn làwa ń bá wí àwọn ò ní sọ̀rọ̀ àwọn mọ̀ wèrè mọ́mútọ̀ kò ní jánà tọ́ ọba ilé sọ̀rọ̀ ọ̀tọ̀pọ̀ ọ̀tọ̀bẹ̀ wọ́n mọ bí ó gbé sọ̀rọ̀ ọlọ́ọ̀tọ̀rọ̀. oyè máyégún yẹn ṣé ń ṣe ló yẹ kí Wàsíù wá sọ́dọ̀ mi pé bàbá torí bójú máa ń pè mí ni bàbá mo fẹ́ joyè báyìí báyìí o iv yín nìyí ó wá fa iv yẹn rán àwọn èèyàn kan sí mi mo ní ara ìgbéraga táwọn wí nìyí mo ní ṣó yẹ kó o fi iv ránṣẹ́ sí mi pé tí Barrister bá wà láyé ṣé wàá fi iv yẹn rán yàn sí ni àbí wàá lọ mú fún un torí ọ̀rẹ́ ọ̀gá ẹni náà ni. ẹni àwọn tó múra wá náà ni mo rán sí pé bó ṣe ṣe yẹn ó kù díẹ̀ káàtó mo dẹ̀ sick mo lọ sí India àti India mo bá ẹ sọ̀rọ̀ mo pè é mo sick ó ń gbà mo tún dé ó yẹ kó wá kí mi àbí ó yẹ kó wá kí mi kò wá ó tún wá ṣe eré lẹ́yìn kò lé mi bí kò yá dàbí pé ó ti draw battle line nìyẹn pé òun bá mi jà ní wẹ́ pé nígbà tó lọ́wọ́ bá ti bá mi jà gbogbo ohun tó bá fẹ́ ṣe àmọ́ ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀ gà alẹ́ iye okun pàtó èmi kì í jà rọ́ngbìlì láyé. ẹ rí i wípé kánnakánná ti wá nọmọ ẹ̀gà báyìí ìjà ń bọ̀ ìjà ò tí ì dé. ó dáa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí ẹ dákun ẹ máa bá mi click lórí subscribe button kẹ́ ẹ like kẹ́ ẹ share kẹ́ ẹ wá rí dájú pé ẹ̀yin náà drop comment yín kí l'opinion yín lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láàrin Saheed Osupa àti K1 The Ultimate ta la láṣejù gan láàrin àwọn méjèèjì ta ló ní rìkíṣí ta ló ní rìjímọ̀ ta ló dalẹ̀ K1 ni àbí Saheed Osupa nínú K3 àti K1 ta ló jù ṣé K3 ni àbí K1 it's becoming more interesting. Fún gbogbo ẹ̀yin returning subscribers wa ẹ ṣé o àdúpẹ́ lọ́wọ́ yín àpò ṣàṣàmùrà kì í gbẹ fowó àpò yìí ò ní gbẹ fowó kò ní gbẹ fọlá lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi òkè ẹ ṣé àdúpẹ́ o. musically ó tún mi ìmísí Àyìndé Ògún òkú musically ó tún mi. àwọn mọ̀ pé àwọn làwa ń bá wí àwọn ò ní sọ̀rọ̀ àwọn mọ̀ wèrè mọ́mútọ̀ kò ní jánà tọ́ ọba ilé sọ̀rọ̀ ọ̀tọ̀pọ̀ ọ̀tọ̀bẹ̀ wọ́n mọ bí ó gbé sọ̀rọ̀ ọlọ́ọ̀tọ̀rọ̀ ọ̀tọ̀pọ̀ ọ̀tọ̀bẹ̀.